ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. Oríṣi ọ̀rọ̀ orúkọ méjì péré ló wà nínú èdè Yorùbá. A ní ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá àti ọ̀rọ̀ orúkọ tí a ṣẹ̀dá. Ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ó ní ọ̀rọ̀ orúkọ tó ṣe pé a lè pín sí mọ́fíìmù kankan, tó túmọ̀ sí pé kò lè ní ègé. Ká tó lè ní òye ọ̀rọ̀ orúkọ, a gbọ́dọ̀ ní òye mọ́fíìmù. Tá a bá sọ pé Adé, ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ni. Tá a bá sọ pé Ọlá, ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ni. Nítorí pé kì í ṣe pé a sopọ̀ mọ́ ọ̀rọ̀ míì kó tó dá wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ. Àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá, àga, ilé, ọmọ, ọkọ, bàbá, àwọn yẹn a ṣẹ̀dá wọn. Wọ́n wà bẹ́ẹ̀ ni láì jẹ́ pé a so mọ́fíìmù kan pọ̀ mọ́ra wọn. Àwọn yẹn ni ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá. Bí àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá, oríṣiríṣi ọ̀nà ńlá ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. Bẹ́ẹ̀ tá a bá sọ pé ọ̀rọ̀ orúkọ ó ní ọ̀rọ̀ tó lè dúró ní ipò olùwà tàbí àbọ̀ nínú gbólóhùn. In other words, a word that can stand in the place of subject and object in a sentence. Ọ̀rọ̀ orúkọ, tá a bá sọ pé orúkọ ènìyàn, orúkọ ìlú, orúkọ ilé, àwọn yẹn ọ̀rọ̀ orúkọ bó ṣe categorize ẹ̀ nínú English yẹn. But pé a ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ wọnú èdè Yorùbá, oríṣiríṣi ọ̀nà là ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. Àwọn ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá gan, ó fẹ́ lè pọ̀ ju èyí tá a ṣẹ̀dá lọ. Ọ̀nà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. Níta bá sì pè ní ọ̀rọ̀ orúkọ, ó gbọ́dọ̀ lè dúró ní place of object and subject. Ṣé mọ̀ wípé subject òun ló máa ń bẹ̀rẹ̀ sentence, object òun ló máa ń end the sentence, which is àbọ̀. Now the subject is the olùwà, the object is the àbọ̀. Now ọ̀rọ̀ orúkọ ni ọ̀rọ̀ tó lè dúró ní ipò olùwà, tó túmọ̀ sí pé ọ̀rọ̀ tá a lè fi bẹ̀rẹ̀ gbólóhùn àti ọ̀rọ̀ tá a lè fi parí gbólóhùn. Tá a bá wá sọ wípé ọ̀nà tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ, ọ̀nà 4 là ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. Àkọ́kọ́, à ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nípa àfòmọ́. Àfòmọ́ yìí ó wá pín sí méjì. A ní àfòmọ́ ìbẹ̀rẹ̀, a sì ní àfòmọ́ àárín. Mo rí àwọn kan tí wọ́n sọ pé nípa àfòmọ́ ìbẹ̀rẹ̀, nípa àfòmọ́ àárín, ẹyọ kan náà ni, pọ́ìntì kan náà lọ sí gífù. Now àwọn nǹkan tó máa ń jẹ́ atọ́ka tá a bá sọ pé àfòmọ́ nínú English, à ń pè ní affix. It can either be prefix or suffix. Now àfòmọ́ ní jẹ́. Now àwọn ọ̀rọ̀ tí máa ń jẹ́ atọ́ka fún àfòmọ́ ìbẹ̀rẹ̀ ó ní I, aláì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now tá a bá wá sọ pé I, lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀ láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ, a sọ pé I plus sàn yóò di àìsàn. Ọ̀rọ̀ orúkọ ni. I plus gbọ́n yóò di àìgbọ́n. Ọ̀rọ̀ orúkọ ni. I plus sùn yóò di àìsùn, which is vigil. Ọ̀rọ̀ orúkọ ni. Àìsàn, sickness, ọ̀rọ̀ orúkọ ni. Àìgbọ́n, foolishness, ọ̀rọ̀ orúkọ ni. Now àfòmọ́ ìbẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ tí ó bá ti jẹ́ pé a lè lò tẹ́ bá wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí, ẹ̀rí kan lè dúró ní ipò olùwà, that is the place of subject. Wọ́n sì lè dúró ní ipò àbọ̀ náà, the place of object. For example, àìsàn ń ṣe bàbá, ipò olùwà ni àìsàn yìí wà bí. Now a tún wá lè fi sí ipò àbọ̀ ká sọ pé bàbá ń ṣe àìsàn. This is the place of object. This is subject, this is object. Eléyìí subject là ń pè ní olùwà. Àbọ̀ ó ní à ń pè ní object. Now ọ̀rọ̀ orúkọ tá a bá láṣẹ dáhùn, tá a bá ti fi sípò subject, which is ipò olùwà, tí ò bá ti dúró, tá a fi sípò àbọ̀ tí ò lè dúró, kì í ṣe ọ̀rọ̀ orúkọ. Now nípa àfòmọ́, a fi ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. Oríṣiríṣi ọ̀rọ̀ orúkọ là ń ṣẹ̀dá nípa àfòmọ́. Náà lè jẹ́ atọ́ka fún ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ.
ọ plus gbọ́n yóò di ọgbọ́n. Ọ̀rọ̀ orúkọ ni. Torí a sọ fún wa wípé ọ̀rọ̀ orúkọ tá a ṣẹ̀dá ó jẹ́ ọ̀rọ̀ orúkọ tá a lè pín sí méjì tó ṣe pé ó dá dúró ni, kì í ṣe pé a so pọ̀ láti lè dá wà. Irú eléyìí nìsín a lè pín sí méjì. Àìgbọ́n, àìsàn, àìsùn a lè pín sí mọ́fíìmù méjì tí ó jẹ́ àì plus sàn. Bẹ́ẹ̀ a wá so pọ̀. So a ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ eléyìí nípa lílo àfòmọ́ ìbẹ̀rẹ̀. Àwọn míì kọ́ tí wọ́n fi àpẹẹrẹ sí torí àní mo sọ pé kò tí ì sẹ́ni tó tí ì gba ẹ̀bùn yẹn. Now àfòmọ́ àárín, ohun tó máa ń jẹ́ atọ́ka fún àfòmọ́ àárín láti fi ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ó ní kí, bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àpẹẹrẹ nípa lílo àfòmọ́ àárín, àkọ́kọ́ ọmọ plus kí plus ọmọ yóò di ọmọkọ́mọ. Ọ̀rọ̀ orúkọ ni. Àbí òye wa bẹ́ẹ̀ yẹn. Now tá a bá tún sọ wípé ilé plus kí plus ilé yóò di ilékílé. Ọ̀rọ̀ orúkọ ni. A ṣẹ̀dá àwọn ìyẹn nípa àfòmọ́. Ìwọ ló wá wo ọ̀rọ̀ orúkọ ọ̀hún, sáfòmọ́ bẹ̀rẹ̀ ni àbí àfòmọ́ àárín lẹ́ẹ̀fi mọ irú àfòmọ́ tí wọ́n fi ṣẹ̀dá rẹ̀. Ọ̀nà kejì tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ó ní nípa ṣíṣe àpètúnpè. Nípa ṣíṣe àpètúnpè. Nípa ṣíṣe àpètúnpè. Àpètúnpè. Ṣé wá rí lábẹ́ ṣíṣe àpètúnpè ó lè jẹ́ ṣíṣe àpètúnpè ọ̀rọ̀ orúkọ àbí ṣíṣe àpètúnpè àpólà ọ̀rọ̀ ìṣe. Now tá a bá sọ pé nípa ṣíṣe àpètúnpè, tá a bá ṣe àpètúnpè àwọn ọ̀rọ̀ orúkọ kan yóò fún wa ní ọ̀rọ̀ orúkọ míì. Fún àpẹẹrẹ tá a bá sọ pé ọmọ ọ̀rọ̀ orúkọ ni plus ọmọ yóò di ọmọ ọmọ, grandchild. Ọ̀rọ̀ orúkọ ni. Tá a bá sọ pé bàbá plus bàbá yóò di bàbá bàbá, bàbá bàbá. Ọ̀rọ̀ orúkọ ni, grandfather. Oṣù plus oṣù yóò di oṣooṣù. Ọdún plus ọdún yóò di ọdọọdún. Ọ̀sẹ̀ plus ọ̀sẹ̀ yóò di ọ̀sọ̀ọ̀sẹ̀. So ọ̀rọ̀ orúkọ làwọn nǹkan wọ̀nyẹn, a sì ṣe ìṣẹ̀dá rẹ̀ nípa àpètúnpè. Now lọ́dà ṣíṣe àpètúnpè láti fi ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ó lè jẹ́ àpètúnpè ọ̀rọ̀ orúkọ, ó sì lè jẹ́ àpètúnpè àpólà ìṣe. Àpólà ọ̀rọ̀ ìṣe. Now a ti ṣe àpètúnpè ọ̀rọ̀ orúkọ àti fọ́ọ̀mù ọ̀rọ̀ orúkọ míì nípa àpètúnpè ọ̀rọ̀ orúkọ. Ọmọ ọmọ, bàbá bàbá, oṣooṣù, ọdọọdún. Ọdọọdún ni wọ́n máa ń wálé. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń sanwó. Ọ̀sọ̀ọ̀sẹ̀, that is weekly. Ọ̀rọ̀ orúkọ ni. Now nítorí a ṣẹ̀dá rẹ̀ látara àpètúnpè ọ̀rọ̀ orúkọ. Now tá a bá wá ṣe àpètúnpè àpólà ìṣe, kí ni àwọn àpólà ìṣe tá a ṣe àpètúnpè rẹ̀ tí ó wá fún wa lọ́rọ̀ orúkọ? Kí là ń pè ní àpólà? Bíi phrase. Àpólà ìṣe verb phrase. Àpólà ọ̀rọ̀ orúkọ noun phrase. Àpólà means pé nǹkan tó jẹ́ ẹlẹ́bẹ tí kìí ṣe àpètúnpè kíkún. Àpètúnpè ẹlẹ́bẹ. Now a lè ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ náà nípa àpètúnpè ẹlẹ́bẹ. Òun náà ló wà lábẹ́ ṣíṣe àpètúnpè àpólà ìṣe. Fún àpẹẹrẹ gbogbo alamọ tán ń pè ní ọ̀rọ̀ ìṣe which is verb. Now tá a bá sọ pé Adé pa ẹja. Adé òun ni olùwà. Ẹja òun ni àbọ̀. Adé is the subject which is olùwà. Ẹja is the àbọ̀ which is the object. Nínú gbólóhùn yẹn, pa ó ní ọ̀rọ̀ ìṣe which is the verb. Now kí la wá ń pè ní ọ̀rọ̀ ní àpólà ìṣe? Àpólà ìṣe ó ní ọ̀rọ̀ ìṣe tá a kàn pọ̀ mọ́ àbọ̀. Ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn yìí ó ní pa. Àbọ̀ yẹn ó ní ẹja. Tá a bá wá kan ọ̀rọ̀ ìṣe ìpọ̀ mọ́ àbọ̀ yóò fún wa ní àpólà ìṣe. Tá a bá ti wá gẹ́tì àpólà ìṣe yẹn, á wá ṣe àpètúnpè rẹ̀ yóò fún wa lọ́rọ̀ orúkọ. For example, tá a bá kan pa pẹ̀lú ẹja ń bì yóò fún wa ní pẹja. Pẹja yìí àpólà ìṣe ni. That is
àpólà ọ̀rọ̀ ṣe tá a kàn mọ́ àbọ̀, the verb that is attached to the subject, which is the verb phrase. A verb phrase tó sí subject ń bẹ̀ mọ́. Now ọ̀rọ̀ ìṣe tá a kàn mọ́ àbọ̀ òun ló fún wa ní àpólà ìṣe, which is pẹja. tẹ́ ẹ bá wá ṣe àpètúnpè àpólà yìí, ọ̀rọ̀ orúkọ ló máa fún wa. Ibẹ̀ láti rí pẹja plus pẹja tó di pẹjapẹja, jagun plus jagun ó di jagunjagun, wakọ̀ plus wakọ̀ ó di wakọ̀wakọ̀. Ọ̀rọ̀ orúkọ ní gbogbo ẹ̀, torí nínú ṣíṣe àpètúnpè àwọn àpólà wọ̀nyẹn ó ní Bọ́lá wa ọkọ̀, wa, that is she drives, wa is ọ̀rọ̀ ìṣe, ọkọ̀ is àbọ̀, which is the subject. tẹ́ ẹ bá kan wa pẹ̀mọ́ ọkọ̀ yóò di wakọ̀, which is àpólà ìṣe. tẹ́ ẹ bá wá ṣe àpètúnpè wakọ̀ yóò di wakọ̀wakọ̀, driver ọ̀rọ̀ orúkọ ni, kọ́lékọ́lé ọ̀rọ̀ orúkọ ni, kọrinkọrin ọ̀rọ̀ orúkọ ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ orúkọ ni, speaker is a noun. So tá a bá sọ yí pé a ṣe àpètúnpè àpólà ìṣe, kì í ṣe gbogbo àpólà ìṣe la lè ṣe àpètúnpè rẹ̀ tí ó fún wa ní ọ̀rọ̀ orúkọ. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ orúkọ tá a bá ti rí, tá a lá ṣẹ̀dá, tí ó bá ti lè dúró ní ipò olùwà kó sì fún gbólóhùn nítumọ̀, tí ó sì lè dúró ní ipò àbọ̀ kó fún gbólóhùn ní ìtumọ̀, that is, that word cannot stand like a subject and object, is not a noun nínú èdè Yorùbá. So tàbá ẹni tó sọ pé a ṣe àpètúnpè àpólà ìṣe, ó tún wá ní a ṣe àpètúnpè àpólà ọ̀rọ̀ orúkọ, abẹ́ àpètúnpè ní méjèèjì wà. Àti ó lè ṣe àpètúnpè ọ̀rọ̀ ìṣe kó fún ẹ ní ọ̀rọ̀ orúkọ. Àpètúnpè àpólà ìṣe ni. Tó o bá ṣàpètúnpè ọ̀rọ̀ ìṣe kò lè fún ẹ lọ́rọ̀ orúkọ, but ọ̀rọ̀ ìṣe tó o ti lọ kàn má bọ̀ yóò fún ọ ní àpólà ìṣe. Àpólà ìṣe ló sì àpètúnpè rẹ̀, abẹ́ rẹ̀ láti rí kọ́lékọ́lé, kọrinkọrin, sọ̀rọ̀sọ̀rọ̀. Tó bá sọ pé jagun nísìn, jagun plus jagun yóò fún ọ ní jagunjagun, sójà ọ̀rọ̀ orúkọ ni. Now ọ̀nà ẹlẹ́kẹta tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá ó ní ṣíṣe àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ, ṣíṣe àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ. Èyí àkànpọ̀ yìí ó yàtọ̀ sí àpètúnpè. tẹ́ ẹ bá sọ pé ẹ ṣe àpètúnpè, ó mì pé ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́kọ́ pè lálákọ̀ọ́kọ́ náà lẹ pè lẹ́lẹ́kejì, àpètúnpè nu, ọmọ ọmọ, bàbá bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ, ó túmọ̀ sí pé ọ̀rọ̀ orúkọ tí ò jọra wọn. Òní báyìí nísìn fún àpẹẹrẹ, tá a bá sọ pé ọmọ plus ẹran ló fún wa ní ọmọ ẹran, ọ̀rọ̀ orúkọ ni. Tá a ṣẹ̀dá látara kíkan ọ̀rọ̀ orúkọ méjì papọ̀. Ọ̀gá plus adé yóò di ọ̀gá adé, ọ̀rọ̀ orúkọ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ orúkọ tá a bá ti ṣẹ̀dá, nínú ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ yẹn, bí ọ̀rọ̀ orúkọ yẹn bá ṣe rí ńlá ṣe mọ ọ̀nà tá a gbà ṣẹ̀dá rẹ̀. ṣóyé wa báyìí nísìn, etí plus ilé yóò di etílé, ewé plus ọbẹ̀ yóò di ewébẹ̀. Ọ̀rọ̀ orúkọ ni tá a ṣẹ̀dá látara kíkan ọ̀rọ̀ orúkọ méjì papọ̀. Ọ̀nà kẹta nìyẹn tá a gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. Ọ̀nà ẹlẹ́kẹrin ó ní àpapọ̀ odidi gbólóhùn, ìsúnkì odidi gbólóhùn, àbí òye wa báyìí, ìsúnkì odidi gbólóhùn. A lè ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ láti ara ìsúnkì odidi gbólóhùn. Ká mú odidi gbólóhùn ká sọ di ẹyọ kan. Fún àpẹẹrẹ, Ifá ní etí, tá a bá súnkì yóò di Ifá létí, ọ̀rọ̀ orúkọ ni, is a noun, is the name of somebody. Olúwa fún mi ní ayọ̀ yóò di Olúwa fún mi láyọ̀, ọ̀rọ̀ orúkọ ni, is a noun tá a ṣẹ̀dá látara ìpapọ̀ àbí ìsúnkì òdìdí gbólóhùn. Ẹlẹ́ẹ̀kẹta, ti inú ni ibú, that is the inside is the source. Ti inú ni ibú, that is inú gan
gangan ni source nǹkan yẹn ti ń wá. Inside is the source. Tinú ni ibú yóò di Tinubu. Ọ̀rọ̀ orúkọ ni. Àpẹẹrẹ kẹrin lábẹ́ ìsopọ̀ odidi gbólóhùn. Ògún mú Akin dé yóò di Ògúnmákindé. Ọ̀rọ̀ orúkọ ni. So àwọn ọ̀nà mẹ́rin tá a fi ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nìyẹn. Àwa tí ìdáhùn wa tí ó bá ti fara pẹ́ gbogbo àlàyé hùn àgbà, because even ká sọ ká mọ̀ fi àṣẹ àwọn pé mo ní ká fi àpẹẹrẹ méjì sí lábẹ́ ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ. Even kó ṣàpẹẹrẹ kọ̀ọ̀kan la fi sí, mo sì máa fún wa. Ọ̀nà mẹ́rin la fi ń ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá. À ń lo àfòmọ́. Lábẹ́ àfòmọ́ ibẹ̀ láti rí àfòmọ́ ìbẹ̀rẹ̀ àfòmọ́ àárín. Mo rí tí bàbá kan split ẹ̀ tán ní nípa àfòmọ́ ìbẹ̀rẹ̀, nípa àfòmọ́ àárín, nípa àpètúnpè. No, àfòmọ́ ìbẹ̀rẹ̀ àtàfòmọ́ àárín ẹyọ kan ni. Àfòmọ́ náà ni, which is suffix or prefix or affix in English. Àfòmọ́ là ń pè. Níbẹ̀ láti rí aláì, àìsàn, aláìsàn. Oní plus bàtà yóò di oníbàtà. Lábẹ́ àfòmọ́ ìbẹ̀rẹ̀ ibẹ̀ náà ni oní wà. Alá plus ata yóò di aláta. Oní plus ọmọ yóò di ọlọ́mọ. Àfòmọ́ ìbẹ̀rẹ̀ ni. Tá bá sọ pé àrànmọ́ wájú àrànmẹ́yìn, tọ́píìkì ọ̀tọ̀ nìyẹn. Tí oní plus bàtà àbí oní plus ẹran tó fi di ẹlẹ́ran tí ò fi jẹ́ oní ẹran. Ìkíní làwọn yẹn àrànmọ́ nìyẹn. Àrànmọ́ wájú àrànmẹ́yìn, tọ́píìkì ọ̀tọ̀ nìyẹn. But nípa àfòmọ́ ìbẹ̀rẹ̀, àfòmọ́ àárín náà wà. Now ẹlẹ́ẹ̀kejì ó ní ṣíṣe àpètúnpè. Bóyá àpètúnpè ọ̀rọ̀ orúkọ àbí àpètúnpè àpòláìṣe. Ẹni tó sọ pé ṣíṣe àpètúnpè ọ̀rọ̀ ìṣe ẹ̀gbá. Torí tẹ́ bá ṣe àpètúnpè ọ̀rọ̀ ìṣe kò lè fún yín lọ́rọ̀ orúkọ. Bẹ̀ àpètúnpè àpòláìṣe pẹja, pa plus ẹja tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ìṣe tẹ́ ti kàn máa bọ̀. That is the verb that has been attached to the object. So it will now give you a verb phrase. Àpòláìṣe. Àpòláìṣe ń lọ́wọ́ aṣàpètúnpè rẹ̀. Ibẹ̀ láti fọ́ọ̀mù jagunjagun, kọ́lékọ́lé, kọ́nikọ́ni, kọrinkọrin, sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀rọ̀ orúkọ làwọn nǹkan yẹn tá a ṣẹ̀dá látara àpètúnpè àpòláìṣe. So then ẹlẹ́ẹ̀kẹta ó ní àkànpọ̀ ọ̀rọ̀ orúkọ. Tá a mú ọ̀rọ̀ orúkọ méjì tí ó jọra wọn tá a kàn pọ̀. Ilé plus ìwé yóò di iléèwé. School is a noun, ọ̀rọ̀ orúkọ ni. Ọmọ plus ẹran yóò di ọmọ ẹran, ọ̀rọ̀ orúkọ ni. Now ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìsúnkì òdìdí gbólóhùn. Olúwafẹ́mi yóò di Olúwafẹ́mi. Àbí ó yá báyìí nísìn. Olúwa fún mi ní ayọ̀ yóò di Olúwa fún mi láyọ̀, ọ̀rọ̀ orúkọ ni. Òdìdí gbólóhùn la súnkì tá a sọ di ọ̀kan. Àwọn ọ̀nà tá à ń gbà ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ ni mo sọ fún wa pé kò sẹ́ni tó gbà. So ẹgbẹ̀rún mẹ́wàá mi yóò gbà pò mi. Tá a bá béèrè mi, tá a bá rẹ́ni tó gbà, á sẹ́ndì ẹ̀ sí mi. A ṣẹ̀ṣẹ̀ máa béèrè. Sunday Sunday la máa ń kàwé Yorùbá wa. So a fi máa ń sọ pé tí a bá ti ní àwọn understanding of all of this, a ní máa ṣẹra wa láti inú èdè. Ṣé mọ̀ pé Yorùbá lágbára? Ẹlòmíì bá sọ Yorùbá báyìí, oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi túmọ̀ rẹ̀. Àbí òyà bá ní ìsìn, ṣùgbọ́n tó bá yẹ pé a bá tiẹ̀ Yorùbá bá yí adíẹ̀, a rí pé gbogbo ọ̀rọ̀ la máa bínú sí. Àbí òyà bá ní ìsìn, bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ kékeré kan, a ti mọ̀ túmọ̀ tó ní nínú ọkàn. So bó ti jẹ́ nù, kọ̀sẹ́ tó gbà béèrè wọn o. Tẹ́ bá ti lọ wo comment section yẹn, ẹ rí wípé ní ẹ̀ńtẹ́lòmíì nǹkan kò farapẹ́ tí mo sọ yìí. Ẹni tó sì farapẹ́ tó fẹ́ gbà díẹ̀, wọn ò gbà. So ẹ ṣeun gan, thank you, bye bye, love you.